Hi everyone, welcome to my channel. Èṣù tẹ́ ẹ fẹnu bà lẹ́ẹ̀kan yẹn àwọn ẹlẹ́sìn wa kejì wọ́n rí èṣù gẹ́gẹ́ bí ẹni téèyàn gbọ́dọ̀ súnmọ́ rí pé ẹ̀yin ẹ̀fẹ́ ní gbogbo yín gbogbo wa ìkànnì wa babaláwo kìrìsìtẹ́nì àti mùsùlùmí ṣùgbọ́n àwọn méjì kọ̀yìn sí èṣù ṣùgbọ́n ẹ̀yin fa èṣù mọ́ra báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ tí èṣù fi wá jẹ́ Satan. Àwọn ni wọn ò mọ èṣù póríṣì ibi tí èṣù ti pé póríṣì ṣé kí n là á èṣù bẹ àkọ́kọ́ bẹ̀ ni pé ṣe rí àwọn olókojì wa kí sì ni àwọn oníṣègùn àwọn wá agbára kan débi pé jẹ́ ń gbéṣù yìí kalẹ̀ mo fẹ́ destroy ìlú yìí lọ bá mi destroy ilẹ̀ ṣé ń get point mi but babaláwo Ọ̀rúnmìlà gangan tó bá jẹ agbe lọ èṣù ò gbà nǹkan báyìí ló ń ṣe lágbájá báyìí nǹkan báyìí ni mo fẹ́ kó ṣe nǹkan báyìí ni nǹkan báyìí ni nǹkan báyìí ló ń ṣe lọ́ọ́ mú nǹkan yẹn kúrò ńbẹ̀ èṣù ó ń ṣe kínní èṣù alájẹ wà èṣù èlé wà alájẹ ibẹ̀ gangan làwọn babaláwo máa ń lò jù òun lè máa bá èṣù èbìtà ní èlé ṣé ẹ get point mi sìn èyẹn àwọn àmúlùmọ́là tán mú wọnú ẹ̀ nìyẹn òun ni èṣù èlé yẹn òun tán àwọn tán sì ń sọ pé èṣù kékeré kan gbá kan kò bá bá ṣá sùn ó wà nù fáwọn tán pé èṣù má gbé wá má gbẹ̀yìn aṣíwájú ogun kì í kẹ́yìn èṣù ó jẹ́ ẹni tó jẹ́ wípé ẹni ẹlẹgẹ́ ni ẹni àpọ́nlé ni ẹni sùúrù ni jẹ́jẹ́ ẹ̀ ló ń lọ tó ó dàbí wọ́n tó lọ gbéyàwó nígbà tí èṣù ń jáde lọ tó sọ fún ìyàwó ẹ̀ pé ìyàwó mi wá o àwẹ̀lé mò ń jáde lọ o ó wá ń kọjá lọ wá ó wá lọ fọwọ́ gbéyàwó oṣù lọ mújọba wáyé ó wá gbá kọ̀ọ̀kan bá sùn èṣù wá dé wọ́n ní àwẹ̀lé kí ló dé ta ló fọwọ́ kẹ́ alágbájá báyìí ló kọjá ló fọwọ́ gbé ọmú òun jò ó gbé ìyàwó èṣù lọ́mú jónù ó sì di dandan kó rí jẹ́ èṣù ń bẹ̀ yẹn torí jẹ́jẹ́ ẹ̀ ló gbé nǹkan ẹ̀ síbẹ̀ jẹ́jẹ́ ẹ̀ ló fi ìyàwó ẹ̀ síbẹ̀ yẹn gẹ́tì mi ṣé òun gbádùn mi olóòtú jẹ́jẹ́ ẹ̀ ló gbé nǹkan ẹ̀ síbẹ̀ o èṣù a máa ti bi lọ ó lè délé babaláwo kó má bẹ́ṣù ń bẹ̀ tí bí bá ń bọ̀ yóò sọ́gun ẹ̀ dànù bí ire bá ń bọ̀ yóò pè wọlé wá. ǹjẹ́ àwọn èṣù tẹ́ ẹ dárúkọ yẹn sà ṣe pé ẹni tó fi ọwọ́ gbé ọyàn ìyàwó èṣù jò wá bàjá bọ̀ ẹlẹ́sìn kejì pé tó bá gbàyàn létí ọ̀tún kéèyàn kọ sí kò sì sí wípé ibi mẹ́sẹ̀gì náà ni Jésù mú wá wípé bàbá àgbà ẹ̀ létí ọ̀tún kọ́ tó sì sí wọn náà kọ́ tó sì sí kó tún gba. ǹjẹ́ kò rí bẹ́ẹ̀ ní ẹ̀sìn àbáláyé ni. tí òótọ́ ni tó ń tọ̀hún ìwọ̀sí babaláwo kọ ìwọ̀sí ó sì kọ àrífín. ó kọ ìwọ̀sí babaláwo kọ ìwọ̀sí ó sì kọ àrífín ó sì kọ pé kí ló ṣe kò sí nǹkan tó lè ṣe òun ni ó mọ bí ó ṣe ké sí Elédùmarè pé ẹni sọ pé kí ni mi ó ṣe o ìwọ ló mọ sẹ̀rí àtò máa bá mi dá fún kò ní kó bá wọn pa o ó rojọ́ ni o f'Elédùmarè kò ní kó bá wọn pa o kò ní kó bá wọn pa rárá bọ̀tò oníkùn ló mọ̀ká àjẹun ló mọwọ́ ẹ̀ pọ́nlá ìtorí ẹ̀ ní gbogbo nǹkan tá a bá ń ṣe ká máa ṣe kí ni
ká máa ronú àti sùn. bọ́rúnmìlà ò bá ṣe eré ẹ̀ ní rí babaláwo onífá kan láéláé mọ́. bọ́rúnmìlà ò bá ṣe eré Èdùmàrè ò tún ní dá padà wá sí Nàìjíríà. màláíkà tọ́lọ́run yàn sọ́dọ̀ ti tiwa nìyẹn nílẹ̀ gbogbo ilẹ̀ Áfíríkà aláwọ̀ dúdú. ìpele 3 ni. nílẹ̀ Jerusalem ó dá Jésù síbẹ̀. nílẹ̀ Saudi Arabia ó fi ànábì Muhammad ó fi jíǹkì wọn bẹ̀. but nílẹ̀ Áfíríkà ti tiwa Ọ̀rúnmìlà ni màláíkà tó yàn sílẹ̀ Áfíríkà ti tiwa ń bí. kì í ṣe sí Nàìjíríà o, Áfíríkà ni mo sọ o, ló fi jíǹkì wa. àwọn kan lọ́kàn wá fi gold lọ́wọ́ wá fi silver pẹ̀lú bronze lọ́wọ́ fi wá gba gold kúrò lọ́wọ́ wa. ohun tá a ní tó bá yá sìn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n sì máa dé pé òyìnbó ló máa kọ́ wọn fà tó bá yá tó wọn bá ṣọ́ra, ó sì ti máa bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀. nítorí pé àti gbé ogún baba ńlá wa tó jẹ́ ìránṣẹ́ gangan àti gbé tọrẹ kò sì yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. àwọn tó sì ń ṣe náà dáadáa ló ń bá kiri dè ní, àwa ò ní ṣépè fún wọn. ìtorí ẹ̀ ní ohun tí Ifá ò bá sọ má sọ, ohun tí Ifá ò bá wí má wí, ohun tí Ifá bá sọ bó bá sọ fún ẹ pé ẹ̀kọ́ 3 ni kò fi ṣèrúbọ òun náà ni kò fi ṣe. òun mọ̀ ẹ́ sọ pé a lè kí lè wà, a lè tú lè wà, àmètùtù wà. ká kọ́fá ká kí Ifá lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ ká fẹ́ fún gbòò, ìyẹn kọ́ ni kókó olóòtú. kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Ọ̀rúnmìlà wẹ owó ẹ̀, ó mọ́ fínífíní, kì í ṣe ẹni yẹpẹrẹ, kì í ṣe ẹni ẹlẹ́sìn, kì í ṣe ẹni ẹlẹ́yà. ó sì fọwọ́ rí ẹ̀jẹ̀ jẹ́ ni. ó kù sọ́wọ́ àwọn ọmọ tó fi sílẹ̀ àtàwọn ọmọ tó fi sílẹ̀. àjẹ́ bó ṣe jẹ́ olóòtú. ẹ jọ̀ọ́ kí ni ìyàtọ̀ tó wà láàrin Sìtánì àwọn ẹlẹ́sìn kejì àti èṣù? ṣẹ́rí nísìn ìṣọwọ́ tá a fi ń pe láàárọ̀ ya rògbò sìn ẹ̀bọ̀ra tí ń já lọ́tọ́ pa akẹ̀bùkẹ̀bù àṣẹmáṣe bájà gbọ́ ọ̀sà oyè. ó ń bọ̀ àtàrí ẹ̀rí fífi ẹpẹ́ lẹ́gẹ́gẹ́ àtẹ́bọ́ra ga. abániwọ̀nà má bá mi wọ̀nà tọmọtọmọ. lórílẹ̀‐èdè má bá wá ìdààmú, nínú ìlú Bàdágìrì má bá wá dààmú, má bá wá wàhálà. ìṣọwọ́ táwa babaláwo máa fi ń ṣèké èṣù a máa ń tù ú. àwọn fi ń ṣe àwọn ẹlẹ́sìn kejì àwọn àgbà ẹni Sìtánì ẹni ègbé ẹni ẹ̀kọ́ ni. wọ́n ti ń kankan ṣẹlẹ̀ ní which is it is not mọ́mọ́ 2007 wọ́n lọ Mẹ́kà ńgbà náà. ìgbà tán dé Mẹ́kà wọ́n lá lọ ń sọ̀kò fá Sìtánì. àwọn lè sọ̀kò fẹ́ṣù wọ́n fẹ́ lọ sọ̀kò fá Sìtánì. èṣù bá bínú náà ìyẹn náà ẹ̀yìn àṣetánì tí ọ̀dọ́ títí wọn lọ́hùn ni o. ìyẹn náà bá bínú ìyẹn náà bá bẹ̀ sí ń sọ òkò fún wọn padà o. lórí àpáta nígbà tó ń pọ́ fẹ́ lọ sókè fẹ́ lọ sókè báyìí ìyẹn náà bá bínú ló bá pàkí gbogbo òkò wọn lòun náà bá ń gbọ́n fún wọn burúkú ìyẹn tó rébọ́. ìtorí ẹ̀ ni èṣù tí wọ́n ní Saudi wọn ò mọ Ọ̀rúnmìlà lò ní. Ọlọ́run sì bá wa dá padà wá síbí. àwa tá a sì mọ̀ kẹ́ ẹ̀ láwa tó mọ̀ tó bí àwa mọ báwa ṣe ń ṣe táwa ń tù tá à ń fún lóúnjẹ jẹ tó sì ń jẹ tó ń mu tí ò kọjú ìjà sí sàkání ọ̀dọ̀ wa rárá. àwọn ń sìn tọ́wọ́ wá blood of Jesus ọgọ́lọ́gbọ̀n èṣù ìyẹn ẹgbẹ́sẹ̀ búbù làwọn ń pe títí wọn yẹn. Láàróyè làwa pe tiwa, Ọlámúróyè l'Ọ̀rúnmìlà sọ. Ọlámúróyè àjẹbó ṣe jẹ́ olóòtú.